sẹ́rí bàbá ajá Brahman wá yà yín wá fi fóònù lẹ̀ náà ọ̀rọ̀ fóònù là ń sọ yìí ni àwọn tí wọ́n ra fóònù 20 fún ọtọ́ máa bá yí tán gòkè sí àyín sẹ́rí àjẹkọ́ sí kilo ẹ lọ́kọ̀ pariwo lọ́dọ̀ Allahu akbar. ẹ pariwo lọ́dọ̀ dáadáa jẹ̀mọ́. Allahu akbar. ajá Brahman bàbá ti rí ìdùnnú fẹ́ sọ̀kalẹ̀ nu lóòkù Alhaji Olohunlalaro àpòfẹ́ ọmọ Kẹ́hìndé wọ́n ní umura Ramadan tá a dájú kọ̀ yìí wọ́n ní àáfà àti lọ umura. Alhamdulillah. Allahu akbar. Allahu akbar. ẹ dọ́kun ẹ tí ì gbọ́ tán gbogbo ẹ̀kọ́ tó bá kà láyé rẹ̀ lọ́fẹ̀ẹ́ ni ọmọ kà á kò sí lè wé tó lọ wọ́n san mílíọ̀nù bẹ́ẹ̀ gbà díẹ̀ Ọlọ́run ti gbé e. Allahu akbar. má lọ́dọ̀ bàbá Raodotul umura anu Ramadan yìí ẹ dákun farabalẹ̀ torí Ọlọ́run farabalẹ̀ dákun farabalẹ̀ àfà ẹ dákun bí tí màá rí náà ni o bàbá Raodotul àníyàn yín lọ́dà o kèése àníyàn yín lọ́dà àárín àtàwọn bàbá àtàwọn àgbàlagbà ọ̀dàrú àtàwọn àfà Ọlọ́run ọ̀lọ́dàrú ẹ dákun id sẹ́ẹ̀tì yá my Naija sẹ́ẹ̀tì yá ẹ jẹ́ máa rí Alhaji báyìí dákun fọkàn wo nígbà fọkànbalẹ̀ ń tiẹ̀ yíwọ̀n ti Ọlọ́run wọlé Alhaji àgbàjọ yanjú jálẹ̀. Àmín. insha Allahu bi qudratillah. Sa'idu thumma yudhiku bakiya. gbé Ọlọ́run tóbi dáadáa. Yajudu Sa'idu thumma yudhiku bakiya. akájọ ìwọ́sàmọ̀ múra ó múra. Wa yudkhilu faya filikulu bimunajiya. Allahu akbar. Wa yudkhilu faya sọdáàkọ̀ filikulu bimunajiya. bàbá àgbọ̀lá bí n tán. Alhaji Abrahman mo tún rí yín ìdùnnú tó fẹ́ sọ̀kalẹ̀. Ayakumullah. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. dákun farabalẹ̀. Allahu akbar. wọ́n là jẹ́ tó lọ rọ́gà. Allahu akbar. Allahu mo tún fẹ́ rọ́gà. mo tún fẹ́ rọ́gà ni. Allahu akbar. ọ̀gá mo tún fẹ́ rí. Allahu akbar. mo tún fẹ́ rọ́gà ni. mo tún fẹ́ rọ́gà ni. mo tún fẹ́ rọ́gà ni. àwọn àyè ọ̀bọ̀ òun kéwù kan lẹ́ẹ̀kan. Yajudu Sa'idu thumma yudhiku bakiya. ẹ dákun gbogbo jẹ̀mọ́. Wa yudkhilu fada filikulubi munajiya. okay dáfa. Sama bisakhiyi bidhadaqo tufidu alaro. Ọlọ́run ti máa ṣe nù. تفيد على مدق النزر الدياء وفي الجود يرقى من يكون مساعدا على الناس يجود سعيد. àfáà mọ́mìnì máa bọ̀ wá Ọlọ́run mo dúpẹ́ ẹ jókòó. Alhaji èmi ní kó wọn lọ èmi ní kó wọn lọ èmi tí mo fẹ́ kó wọn lọ rèé farabalẹ̀ mo fọ́ mo ní mo fẹ́ máa kó wọn wá ní ó tún wá pẹ́ ọ̀kan ọkọ ẹ ṣe sùúrù mo fọ́ lọ́nbẹ̀ yìí ẹ jọ ẹ ṣe sùúrù. Ayakumullah. farabalẹ̀ ẹ náwó pẹ̀lú yọ̀ǹda Alhaji àgbà pẹ̀lú yọ̀ǹda àfọ̀gbà ń tara bẹ́ńjòkó ẹni wàlà sáwùfà. wala sawfa yu'tika rabbuka rabbuka fataridọ. fataridọ.
Hajj Olohunlalaro ẹ̀ ní wálé. Amina. Ẹ púrúfù lálẹ́ yìí pé àwa ń ti yín. Bẹ́ẹ̀ni. O lè máa tẹ́rí mo ní mọ́ nìkan. Ayyakumullah. Àyà máa ń gbé nǹkan sí mi létí. Wọ́n sọ pé wọ́n ti fẹ́ gba lára lọ́wọ́ rẹ̀. Mo ní èmi kọ́ ni mo lọ lè gbéra mi bá Hajj Olohunlalaro. Ọlọ́run ló júwe mi fún Hajj Olohunlalaro. Ẹ̀dá kan kò sì rí àárín mi pẹ̀lú Hajj Olohunlalaro. Tẹ́mi bá fẹ́ bá Hajj Olohunlalaro sọ̀rọ̀ èmi kì í kọ́kọ́ sọ fẹ́ni kankan tí fi bá wọn sọ̀rọ̀. Táwọn náà bá fẹ́ bá mi sọ̀rọ̀ wọn kì í sọ fẹ́ni kankan. Èmi ti kọ́kọ́ mọ̀ pé ìjókòó yìí lámìnà nígbà mo ti rí yà. Ó yé yín. Ẹ jókòó ẹ dákun ẹ ṣe sùúrù. Ẹ tún náà ẹ má bọ̀ wá tẹ rí plan mi tẹ́lẹ̀. Oqsim bil hajji alladhi la yamut. Ntí mo plan fún wa lónìí ni mo fẹ́ sọ yìí. Afa Abror láwa ní tí mo ní ọ̀rọ̀ àwádà. Èyí tí mo plan wá fún yín nù. Ayyakumullah. Mo fẹ́ wo yín láwa ní Saraki àdínì fúnra ọdọ. Allahu akbar. Saraki àdínì. Farabalẹ̀ baba prince mo kí. Jaddadallahu shihatakum. Adabuwasi Hajj Misbah gbogbo yín mo kí. Timnara. Ẹ ṣe sùúrù. Mo sọ fáwọn ọmọ mi láti jọ́ta àti ń ṣe Mawlid bọ̀ gbogbo èèyàn wáyà yín wá kéré. Mo ní ẹ̀fọ́ kabalẹ̀ yín ló kéré. Wọ́n sì farabalẹ̀ sọ́dọ̀ mi pé àwọn ò kéré. Àbá mú mi ní. Ọjà náà sì fún mi ní oníbẹ̀ ní. Ọ̀dà. Kọ̀ọ̀lì bí ire àjọ lọ lè kà ní. Àbá Ádámù. Ayyakumullah. Ọlọ́run títóbi rẹ̀. Anakumullah. Bàbá àbá àwọn mínítà. Bàbá dà sẹ́ẹ̀rí báyìí. Wọ́n wá ní ọmọ rẹ̀ tún tẹ̀lé lọ́nu. Ọlọ́run má jọ burú fún ọmọ fà láéláé. Amina. Ìyá máa farabalẹ̀. Ìyá máa ẹlẹ́ni tí ìyá gbé síwájú pé mo fẹ́ jọ lágbájá. Mọ́wọ́n bá ní mo kó àwọn ọmọ mi lónìí. Ẹ ṣe sùúrù. Bàbá àfa àwọn mẹ́rin ni wọ́n ní ẹ fún wọn 50,000 wọn ẹ fi àkókò wọn. Bàbá àfa àwọn mẹ́rin nù. Bàbá tó ẹ farabalẹ̀. Àfa àwọn mẹ́rin ó ní ayọ́kàn. Bẹ́ẹ̀ni. Kọ́dà bá pinwó kò ní dúró tì wá. Bá pinwó kò ní dúró tì wá. Yóò ní ẹkùn yàfa Ádámù tó bá kàn ní ẹ fi ránṣẹ́. Sẹ́rí mo sí ọ̀pọ̀lọpọ̀ dáwò fún níwọ̀n fún olórin pé ha yóò kéwú fún mi lónìí ọwọ́ àdúró. Ayyakumullah. Ìgbà gbogbo lè ṣeré. Jaddadallahu shihatakum. Ọlọ́ Ayyakumullah. ọlọ́ dúpẹ́ o. Ayyakumullah. Mo fi àwọn ọmọ yìí bú mi. Ayyakumullah. Ìjọ tí mo lọ bọ́gà mo ní wọ́n sọ pé wọ́n pọ̀ tó ń tẹ̀lé ra wọn. Òun nìkan ló lọ. Ayyakumullah. Àwa lọ wá sí àwa ń darí bọ̀ wá síta lọ́jọ́ náà ní ọ̀dọ̀ àlífà kí wọ́n lọ já mi. Ayyakumullah. Àlífà bàbá tí wọ́n ṣe bìlítì náà di jàlásà. Bàbá wa lágùtàn. Bàbá lágùtàn. Ayyakumullah. Àwa ń darí bọ̀ gbogbo àwọn jẹ́mọ̀ mi wọ́n bá dínú rẹ̀ mọ̀lúdì ẹ bèrè Mákà wallahi àwọn sọ fún mi wallahi àwọn sọ. Ayyakumullah. Lọ́wọ́ Hajj Olohunlalaro bàbá yẹn wà ní kàsí bàbá lágbóró wọn ní àwọn ní ká gbé fún. Àsáwọn tí wọ́n ń dà níyàn tó da sí bàbá mi àsáwọn ni wọ́n kọ̀ fìrí kù. Anakumullah. Ayyakumullah. Ajá Abdulsakida ẹ dìde bọ́ àkọlù bàbá nù mo sọ fún yàrá sọ fún yín mo sọ fún wọn ẹ farabalẹ̀ mo ní mo máa farabalẹ̀ mo ní mo máa rí èèmọ̀ lọ́rọ̀ àwọn jama tí n kó kì í wọ́n ní tó bá di ní Mawlid Hajj Allahro bá wá tí o bá rí rè wallahi ẹ̀yin ní ẹgbẹ́ wọ́n nígbà tó ń darí kútọ́ ní ìdíjẹta wallahi tallahi thumma billahi al-aliyyil azim ẹ̀yin
èmi mọ́ mo dúró yìí wọ́n ní ájì bàbá dọ́wọ́ yín o ẹ̀sọ́ fàájì láàárọ̀ àmọ́ ní irú yẹn àmọ́ yìí sí wọn irú àjẹmọ́ yìí sí ń papọ̀ báyìí àsáwọn tí wọ́n ń sọ pé kí n sọ fàájì láàárọ̀ pé bàbá àsáwọn ni wọ́n kọ́ dé umura nínú Ramadan tí ń bọ̀ yìí bàbá yẹn ní o sì lọ Alhaji ọ̀sọ̀rọ̀ ẹ farabalẹ̀ wọ́n sọ̀rọ̀ torí kò ní tán. insha Allah. Alhaji yìí ràn yín létí kíní kan nísìn ọlọ́mọba kẹ́míkàjì tànájà gbòòrò. amina baba kanu. gbogbo yà fún àwa ẹ fìdùnnú gbà fún mi lálẹ́ yìí bẹ́ẹ̀ níjọ́ tí wọ́n kú ọdún keje là ń lò lọ yìí tí wọ́n kú ìgbà náà Alhaji láàrọ̀ mọ̀ mí ìgbà náà kì í sọ pé Ọlọ́run ní kémi àti wọ́n jọ máa sọ̀rọ̀ wọ́n á fẹ́ sí ìyàwó kan fọ́ọ̀mà wọ́n fẹ́ mú ẹ̀kọ́ jáde afa Kamilu Sheikh Kamil Abdulkarim bẹ́ẹ̀ni táwọn ní London ọlọ́mọdé ògúrú fún wọn Alhaji àgbà ọmọ Alhaji àgbà ayakumullah àwọn ni wọ́n pè mí wọ́n á ní ẹnìkan ń bẹ nínú àwọn èèyàn wọn ló pè àwọn wọ́n á lẹ́nìkan tó ń bẹ ló pè òun náà ó di mélòó ó di méjì sá wọ́n á lẹ́nìkan wá ẹni tó wá nídìí yìí gangan ló wá pẹ́ ní ẹ̀kẹta ó di mẹ́ta wọ́n lè fẹ́ kẹ́ máa sí wá sí ní kírun ó ti kọ́dún méjì báyìí wọ́n wá ń gba nọ́mbà síra wọn àti àfa Kamilu ní wọ́n padà wá gẹ́ẹ̀tì náà wá ní wọ́n mọ̀ mí wọ́n ẹ fún wọn nọ́mbà mi ìrìn àjò mi àtàjì Olohunlalaro lẹ́ ń gbọ́ ẹ fún wọn nọ́mbà mi wọ́n wá pè mí ìgbàgbé níbi kíní ẹ̀rọ tẹ gbé síwájú ta níwájú ta láti ọ̀fẹ́ mo dúró sí nírọ̀lẹ́ ẹjọ́ náà wọ́n ní Raodo ẹ̀yin rèé yìí ti ń jẹ̀ràn yìí tipẹ́tipẹ́. ayakumullah. mo wá ní ìnáwó lọ́la yìí tí ní mọ́tò ń gbà wọn farabalẹ̀ mo wá ní mo ní ìnáwó lọ́la mo fẹ́ sin mo lọ́lé ọkọ mo ti fẹ́ kí á sí wáàsí wọ́n ní níbo wọ́n ní ní kírun bí tí ń lọ́mọdé yìí o mo ní bò ní ní mọ́tò wa wọ asọ́ta mọ́tò wa ni o wọ́n ní ẹ máa bọ̀ wọ́n ti wíwọ́n èmi náà wá ìjà wọn yàn máa ẹ jẹ́ mẹ́ẹ̀ẹ́jà máa lọ ìgbà kọ́bọ̀ lọ́wọ́ wọn àwa lọ adébẹ̀ gbàrà báyìí gbogbo ẹ̀yin jama tẹ wà ń bẹ̀ náà lẹ́yìn máa ti bọ́ńdù owó ńláńlá méjì ni wọ́n kọ́ fi pọ̀ mílíọ̀nù àti owó èkó yín ni gbogbo owó tí bàbá dírẹ́fà ta asọ́ta mọ́tò rẹ̀ gbà lọ wá ń jẹ́ náà ipò tí wọ́n àtàlọ́ àtàwọ́ 15,000 naira ni. àwa sì tún máa sí wọn dáadáa abájọ lọ. tábà lọ yakumullah. tábà tata mọ́tò lọ. ọmọ bá sí mọ́tò wa. tábà ró gidi ni ẹ̀bùn àwọn báyìí ní dọ́ọ̀bù wọn mẹ́ta. bẹ́ẹ̀ni. orí àánú la rí gbà. a tún gbé wọn wọlé oúnjẹ jẹ tó bá wù yín. níjọ́ tí mo rí tẹ pàdé mi lérí ọ̀kadà tẹ pàdé mi tẹ àgbà tẹ ẹ̀ ń pẹ́ bú fún mi nínú owó tẹ àbù fún mi mo wá dà sí méjì wallahi tàlá. ayakumullah. bàbá ọlọ́kadà tó gbé mi mo wá kó fún mo ní owó tí mo fẹ́ san fún ọ rèé o àmọ́ tún gbà sí ó ní àfa àkílódé ní ìwọ ti fojú rí ìgbà tán fún mi tọ́lọ́wọ̀n bá fẹ́ kó níbẹ̀ ni kò ní jó orí èmi nìkan gbọ́dọ̀ dáná kó bà hún mi èmi kì í dá owó náà. ayakumullah. mi kì í dá owó náà. ayakumullah. mọ̀lúdì yìí Ọlọ́run ló ṣe é fáàtì ní sọ fún ọ yẹn mo ní gbogbo tí máa dún mo ní kò dún mo ní Ọlọ́run wọlé ló ṣe níjọ́ Tuesday mo gbé flyer jáde. bẹ́ẹ̀ni. Sheikh Labib. ìjọba. àfọwọ́ Ọlọ́run dákun. bàbá ọ̀rẹ́ dẹ̀mí. bàbá onígun kéwú. amẹ́rin tí mo pè nù. bàbá ẹ ti yege flyer yín bẹ́lẹ́ ní fóònù mi gbé jáde. flyer yín bẹ́lẹ́ ní fóònù mi mo ní ìtì ẹ̀ ní gbé jáde. mo ní ìgbé flyer fún wàásù jáde mo lòun lọ mo sọ fún ẹ̀ ká pé ìyẹn máa ń ṣe é wò ni. ẹ ti tóbi lọ́wọ́ mi gan o ẹ ti tóbi gan ẹ tí ẹ wò pé kò wá pè wá gbé fọ́tò rẹ̀ nìkan sí èmi kọ́ mo ti ṣe Ọlọ́run ló ṣe torí mo ṣe flyer fún yín Ọlọ́run ni ò gbé jáde kéṣe mi. Allah. ẹ ní parẹ́. amiina. ìjọba gọ́ọ̀mẹ̀ntì. Alhaji Olohunlalaro.